ẹ̀yin ẹ bá ti sọ fún mi wípé n tẹ́ ń gbìyànjú àti sọ ni pé orin Saheed Òṣùpá ló yẹ kẹ́ ẹ play fún mi tó sọ pé olótìtọ́ kan kì í dépò olórí, wípé ẹni tí ó jẹ́ òpùrọ́ ń ló rọrùn fún, ẹlẹ́tàn èèyàn ló rọrùn fún. Kò wá tètè yé mi, ẹ gbé mi débẹ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí náà ó ti padà yé mi pé olótìtọ́ tó fẹ́ dépò olórí yẹn kó tó débẹ̀ wọ́n gbọ́dọ̀ pè lórúkọ òpùrọ́, wọ́n gbọ́dọ̀ pè lórúkọ ọ̀bàyéjẹ́, wọ́n gbọ́dọ̀ pè lórúkọ tí ò jẹ́ kó tó débẹ̀. Kì í ṣe pé olótìtọ́ ò kì í dépò olórí o, bọ́ olótìtọ́ tó máa dépò olórí sẹ́ni pé aṣọ funfun ló wà lọ́rùn mi, aṣọ funfun tó wà lọ́rùn rẹ̀ yẹn wọ́n á dépò sí, wọ́n á dẹrẹ̀ sí, wọ́n á da ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí. Tó bá wá bínú padà pé wọ́n ti da nǹkan sásọ ìjú, I don't like it, jẹ́ ń padà sáàyè mi, kó má gbàgbé o wípé aṣọ tí wọ́n da nǹkan sí yẹn náà ló ń wọ̀ padà lọlé, ní tí wọ́n sì dá sí òlé kúrò ń bẹ̀ láéláé. So ohun tó dájú ni pé tí èèyàn bá fẹ́ mú ẹlẹ́dẹ̀ kúrò nínú ẹrẹ̀fọ̀ yóò kó sínú ẹrọ̀fọ̀, tó bá gbé ẹlẹ́dẹ̀ jáde tán ni yóò tó lọ fọ ara rẹ̀ nù. Ìbí èèyàn ò ní gbẹ́gbẹ́gbẹ́ kọ́ tayọ ìbí rẹ̀, ibi tí wọ́n ti bí, èèyàn ò dẹ̀ ní gọ̀gọ̀gọ̀gọ̀ kọ́gọ̀ tayọ ibi tí wọ́n ti bí ìbí rẹ̀. Síkíní tí ẹ ń láti mọ̀ ni pé àwọn arrest kan ti ń ṣẹlẹ̀, àwọn demolitions kan dẹ̀ ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Mi ò sọ pé báwo ni màá ṣe wá gọ̀gọ̀gọ̀gọ̀ tí màá wá sọ pé mi ò mọ Súrì rí. Mo mọ Surajudeen Àdìó ìlú péjú tí wọ́n ń pè ní Súrì. Ẹni tó bá sì wà ń Bàdàn lónìí tó ń ṣòṣèlú, APC ni ó ń ṣe, PDP ló ń ṣe ni o, wàá mọ Súrì náà. So ò mọ Súrì ńgbà yẹn ni. Ok, báwo ló ṣe Auxiliary tó ní mọ Súrì? Mo mọ Súrì dáadáa, iṣẹ́ ẹyọ kan mo dẹ̀ mọ Súrì mọ̀ níjọ́ tó ti dáyé. Mo rántí pé ní Ìgbó Ọ̀rà nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ flag of campaign Governor Ṣèyí Mákindé ní 2023, ìlú Ìgbó Ọ̀rà láti bẹ̀rẹ̀. Saheed Òṣùpá ló wà lórí stage pẹ̀lú Táyé Currency àti èmi Oríyọmí Hamzat. Ẹ̀yìn stage wa ni Auxiliary jókòó sí, òun gbàgà ó jókòó síbẹ̀, àwọn boys ń lọ wọ́n ń bọ̀. Mo rí ọkùnrin kúkúrú kan jọ náà, òun ni gbogbo àwọn èèyàn ń tẹ̀lé, wọ́n pè ní the king of boys. Mo wá ní ta ní pé king of boys yìí, wọ́n ní Súrì nìyẹn. Èwo Súrì kí ló kọ ẹ̀ gangan? Wọ́n ní Sùrájù ìlú péjú, ibi tí mo ti mọ Súrì nù. Mo dẹ̀ rántí pé lọ́jọ́ náà tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin tí ẹ ti wá di irinṣẹ́ tó ń ṣiṣẹ́ against Oríyọmí Hamzat lónìí, tó bá yẹ pé lóòótọ́ lẹ wà nínú campaign 2023 níbi tí àwa ta nígbàgbọ́ nínú Ṣèyí Mákindé, níbi tá a péjú pésẹ̀ sí, tí ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé, I was with microphone, èmi ni mo gbé microphone lọ́wọ́ tí mo ń sẹ́mùsì, tí Saheed Òṣùpá àti Táyé Currency wà lórí stage. Babaláwo ló ń ṣàdúrà lọ́wọ́, a ṣàdúrà mùsùlùmí, a sì ti kìrìsìtẹ́nì. Babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ ń kí ẹsẹ̀ Ifá tó ń fi ilé àdúrà tó ń ṣe. Ó ní a rí òkò tó ń wọlé sí orí stage wa, ìbọn náà bẹ̀rẹ̀ sí ní dún tí wọ́n yìnbọn síbi tá a wà. Babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́, wọ́n ju máìkì lẹ̀ wọ́n pò lórí stage. Mi ì rí Saheed Òṣùpá mọ́, olórin làwọn, bóyá wọ́n ti kọrin tí wọ́n wá kọ tán. Ẹ̀mọ̀ báwa ti ń ṣètò lọ, Saheed Òṣùpá àti Táyé Currency kálukú wọn ti wà láàyè wọn, àwa ti ń ṣètò lọ. Ìgbà yẹn nìbọn dún tí gbogbo ẹ̀ ń ṣe. Mo rí àwọn ọlọ́pàá wọn pa kúrukú sí àyè kan láti dáàbò bo àwọn èèyàn ńlá tó wà ń bẹ̀. Àwọn èèyàn dẹ̀ fẹ́ máa sá lọ. Ìgbà yẹn Oríyọmí Hamzat mú microphone pé ẹ má sá lọ, ẹ dúró, kò sí wàhálà. A pé agbó padà, à ń ṣe campaign wa lọ. Ọjọ́ yẹn mo mọ Sùrájù ìlú péjú. So tí mo bá wá jáde pé mi ò mọ̀, mo parọ́ ni. Ṣùgbọ́n o, àti rọ́wọ́ yín o, ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́. Intimidation is out now. Èmi kọ́ ni mo ní Àgídìgbò, ẹ lọ fa Àgídìgbò dára tẹ́ bá fẹ́ fi dá. Gbogbo à ń kógun olóró sápò, ṣe bí ẹni gbé kéèsì wá, wọnú Àgídìgbò da ògùn olóró sílẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, omi ni èmi máa mu,
kódà ẹlẹ́rìndòdò bóyá láàrin ọdún occasionally bóyá mo lè mu díẹ̀ bẹ́ẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, èmi kì í fa nǹkan símú. Nǹkan tí èmi máa ṣe jù ni pé kémi ó sọ̀rọ̀, kémi ó dẹ̀ bá àwọn èèyàn ṣeré. Ẹ múra lẹ̀ o. Ògùn olóró yín tẹ̀ ń kó bọ̀ lágídígbò, ẹ wá dálẹ̀. Ara àwọn èèyàn yín tẹ̀ rán wá lánàá. Àwọn tí tún bọ̀ lọ́nà à ń retí wọn. Ẹ múra kẹ́ wá ti àgídìgbò pa, ẹ má ti pa gan, ẹ wá wó àgídìgbò gẹ́gẹ́ bí àdéhùn yín. Ẹ wá wò, ẹ gbé katapila wá, ẹ wá wò. Bó wù yín, ẹ lè kó aṣọ bọ àwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí àdéhùn yín tẹ́lẹ̀ fẹ́ ṣe. Ẹ dá aṣọ yẹ́lò, ẹ kó bọ àwọn èèyàn lọ́rùn. Ẹ gbébọn lé wọn lọ́wọ́, ẹ ní kí wọ́n lọ yìnbọn síbì kan. Ẹ ti bẹ́ẹ̀. Ẹ wò, ẹ wá wò àgídìgbò. Èmi kọ́ ni mo ní àgídìgbò. Àwọn ìyá onírú aláta tí wọ́n dáwọ́ àgídìgbò, wọ́n ń retí kẹ́ wá wò. Ẹ lè wo Oríyọmí, ẹ lè wo Oríyọmí, ẹ sì lè dín ẹyọ kan kù nínú àwọn tó nífẹ̀ẹ́ Oríyọmí. Àwa náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ rí pé ìgbà tí mo bẹ̀rẹ̀, mo ní òṣèlú ọmọ wèrè, òṣèlú ajàmbí ó gbéjẹ̀kọ́ àná, òṣèlú tí fojú olóore rẹ̀ gúngi, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ rẹ́rìn pọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ sunkún pọ̀, òṣèlú tí lọ́rẹ̀ẹ́ tuntun tí gbàgbé ọ̀rẹ́ tí wọ́n jọ ń bọ̀ látẹ̀yìn, òṣèlú tí fi bí dán ọ̀rẹ́ rẹ̀ wò, òṣèlú tí sọ ọ̀tá jóòní ìdọ̀rẹ́ lónìí wá sọ ọ̀rẹ́ jóòní tó gbé dépò di ọ̀tá, òṣèlú tí fi kú dán olólùfẹ́ rẹ̀ wò, òṣèlú tí kò mọ̀ wípé ẹnìkan ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fóun rí, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí kò ní bẹ̀rù Ọlọ́run, òṣèlú tó gbàgbé pé there is life after office, òṣèlú tó rò wípé ayé a máa tọrọ bí ọ̀pá àbọ̀n. Ẹ máa ṣe lọ. Ẹ wo, inú ọ̀lẹ aṣíwájú ni mí, ṣùgbọ́n mo ṣe lẹ́tọ́, mo dì mọ́ ọba tó lágbára. Mo fúyẹ́ lóòótọ́, ṣùgbọ́n mo rọ̀ mọ́ tó wúwo. Gbogbo ẹ̀yin tẹ́ fowó yín ra sọ yẹ́lò, ẹ lọ tọ́jú ẹ̀. Ẹ má wọ̀ mọ́ títí tákòókò fi tó táfi ní ẹ má wọ̀ padà. Ẹ̀yin tẹ́ fowó yín ra sọ yẹ́lò, tó jẹ́ original yẹ́lò tiwa, ẹ má wọ̀ mọ́ tákòókò táfi ní ẹ má wọ̀ tí ó fi tó padà. Gbogbo ẹ̀yin tẹ́ jáde nínú ẹgbẹ́ Accord, tẹ́ jẹ́ candidate gangan, yàtọ̀ sáwọn tó tò sẹ́yìn ará bíjò ní tí ń rán wá tí wọ́n jọ lulẹ̀ papọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat, gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ candidate, tẹ́ ti di candidate nínú ẹgbẹ́ Accord, ẹ dákun, ẹ ṣe sùúrù báyìí. Èyí tó bá jẹ́ lẹ́ran nínú yín tí bá ń pẹran tà tẹ́lẹ̀, àdá tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ́fíìsì mọ́ mu wálé mọ́ o. Ẹnu bá jẹ́ ẹlẹ́ran, ọ̀bẹ tó fi ń pẹran tọ́jú ẹ̀ ṣọ́ọ̀bù tó fi ń pẹran mọ́ mu wálé mọ́. Wọ́n ń bọ̀ wá bá o, wọ́n ń bọ̀ lé yín o. Bíléèdì tẹ̀fínrè kaná, ẹ mọ́ fi inú lé mọ́. Kó ní kálukú yóò sì máa wo agbègbè rẹ̀ kó tó sùn. Community tẹ́ bá ń gbé, ẹ lọ bá chairman community yìí, landlord and landladies association, ẹ lọ sọ fún wọn wípé ẹ dákun ní community yìí o, mo ti kó bá yín o, ṣùgbọ́n ẹ foríjì mí o. Kí kálukú tó sùn lálẹ́, ẹ já máa wá gbègbè wa o. Kò sí tí wọn ò lè ṣe báyìí torí pé mò ń gbàdúgbò yín o. Wọ́n lè pààyàn, wọ́n gbókú ẹ̀ wá o. Wọ́n lè lọ dáràn, wọ́n wọṣọ yẹ́lò lọ o, kán korúkọ Oríyọmí sí lẹ́yìn o. Àwọn ará bí ti ṣe tán o. Wọ́n lanu wọn, wọ́n lá máa kọ́ nǹkan tuntun. Mo wá sọ fún wọn pé kò sí nǹkan tuntun tí wọ́n ń gbé bọ̀ wá bá ruwa. Kò sí nǹkan tuntun, kò sí nǹkan tuntun. Ọmọ iye ọdún tí mo fi kàròyìn nílé iṣẹ́ rédíò OYO kí n tó lọ sámúlùdùn tó jẹ́ ti rédíò Nàìjíríà, kí n tó mọ́ lọ tàwọn aládàáni kọ́lọ́run tó ṣe tèmi náà fún mi. Kò sí nǹkan tuntun. Ẹ dá gbogbo àrà tẹ́ bá fẹ́ dá. Ìyìn sọ pé ìjọba àpapọ̀ o, ìyìn sọ ibi tí ń dà wá láàmú o, ṣùgbọ́n ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀. Ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀ náà. I won't mention name, but I'm very sure wípé tó ń dà wá láàmú ó mọ́ra rẹ̀. So nínú ẹgbẹ́ òṣèlú, olóṣèlú kan kò ní jáde láyé kí èèyàn kan kó ló ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ẹ̀
kó wá sọ wípé kó máa lọ kó má darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú òun ìbò wèrè wọn mọ̀ ká ìbò dìndìnrìn tí ọmọ ifọ̀ àpò àti ìbò pòfẹ́sọ̀ tọmọ gbogbo òwe ìkọ̀ọ̀kan náà wọ́n kà ìbò dìndìnrìn ení ìbò pòfẹ́sọ̀ èjì bí pòfẹ́sọ̀ bá tún dì síbi tí kò ṣe tó wọ́n tún lè yọ̀bú ẹ̀ dànù tí dìndìnrín bá tẹ̀ sínú hù wọ́n tún kà á. Kò sí òfin tó ní pé kí n lé anybody tó bá darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú Accord tó bá nígbàgbọ́ ní tó ń tà ń ṣe látijọ́ tí Accord sì ti ń lọ káàkiri látòrí Ọ̀yọ́ ń pè ọtí dórí Accord ẹ sọ fún wa rí bóyá àtàyàn kan pẹ́ rí ẹ sọ fún wa rí bóyá àtàyàn kan pẹ́ rí bí èèyàn ń bá wa jà á máa bá ti àlọ́nu bí èèyàn ń bú wa á máa bá ti wa lọ́nu. Ẹ tún ṣe lórí state event ẹ tún bú wa ń bẹ̀ ṣádáàmù ní tó jẹ́ kí n wá sóde lónìí. Ó ṣeé ṣe ẹ bá mi kọ́ta ní dáadáa ẹ dẹ̀ bá mi ṣe àì ó ṣeé ṣe Ọlọ́run sì lè má jẹ́ ó ṣeé ṣe fún wọn torí pé agbára Ọlọ́run nìkan òun làwa dì mọ́. Ó bá wu Ọlọ́run pẹ̀lú àdúrà ẹ̀yin aráàlú ó lè má ṣeé ṣe fún wọn ṣùgbọ́n bọ́lọ́run àṣẹ yóò wù tó bá tún fẹ́ ẹ̀sìn tákúrápá ó ṣe òkúkú tí ó kún kékeré tó lè fẹ́ ṣàlékún ìyà fún wọn. Ẹ̀yin èèyàn wa tí Ọlọ́run bá wá fi ṣàdánwò tó fàdánwò kún àdánwò fún wọn tó fi gbà wọ́n láàyè tán fẹ́ ṣe tí tán rí tán fẹ́ ṣe ṣe ẹ lè má tí ẹ bá rí mi tí ẹ gbọ́ ohùn mi tí ó jẹ́ pé àwọn wá bọ́ sórí mídíà wọ́n wá ń sọ oríṣiríṣi nípa mi bóyá wọ́n rí mi gbé bóyá wọ́n rí olódì mi gbé pamọ́ bó ṣe fẹ́ gbé mi pamọ́ tí wọ́n wá máa create narrations oríṣiríṣi lẹ́yìn tí wọ́n bá ṣe tán. Èyí tó jòdòdó bẹ̀ òun lèmi sọ fún yín lẹ́nu because ẹni tí wọ́n gbé pamọ́ tí wọ́n fẹ̀sùn kàn tí wọ́n tì mọ́lé àbí tó sá lọ ní àkókò yẹn àwọn lè máa sọ oríṣiríṣi nǹkan. They have money, they have some state apparatus, they have when I mean state here I'm referring to country. When I mean state here I'm referring to country. Don't misquote me. If you are trying to pick that words, come back and listen. When I mean state, I mean country. So I'm not talking about Enikon state. I'm not referring to your state. When I mean state here, I'm referring to country. Because it's all about local government, country lónìí. It's all about state government, country lónìí. It's all about federal government, country lónìí. So the apparatus that belongs to all of us, tó bá wà ní káwọ́ àwọn kan, tí wọ́n sì fẹ́ jẹ gàba tí wọ́n fẹ́ fi hàn pé àwọn làwọn wà ńbẹ̀ wọ́n lè lò ó lákòókò yìí tí Ọlọ́run bá nìkan rí lò tó fi kún àdánwò wọn bóyá wọ́n gbé wa ńlẹ̀ ni o àbí àyọjú síta àbá wà níbì kan. Àkọ́kọ́ tí kẹ́kọ́ nílẹ̀ mi ni pé Oríyọmí Hamzat, I will never say no to what I have said yes to. Mi ní ever sọ fún yín pé mi ò contest mi. Oríyọmí Hamzat tí wọ́n bá pa mí pẹlẹbẹ mo sì ń contest gbogbo gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀mí mi ò sì ní tọwọ́ èèyàn kan bọ́ tó bá yá Ọlọ́run tó dá ẹ̀mí mi tó fẹ́ kí n wúlò fáyé tí mo bá ti wúlò fún ayé tí mo bá ti jẹ́ iṣẹ́ tó rán mi tán òun fúnra ẹ̀ ni ó mú mi sọ́dọ̀ torí ìwọ kọ́ ló dá mi àpàdé nínú ayé ni èmi ò lè pa ẹ́ ìwọ náà ò lè pa mí ṣùgbọ́n tó bá pé gbàgbọ́ tí wọ́n ní ni pé ìwọ ó pa èmi nítorí tí ó tán Ọlọ́run tí ò ní tán yóò jẹ́ kó mọ̀ pé ò lágbára láti gbẹ̀mí mi torí ìwọ kọ́ ló fún mi. Gbogbo eléyìí tá à ń sọ yìí à ń fira wa lọ́lọ́run lọ́wọ́ mú dẹ̀ fún yín ní assurance tí mo bá ní kẹ́ tọ́jú aṣọ yẹ́lò yín kó lè padà mọ́ kó lè tuntun lọ́jọ́ tẹ́ ẹ wọ̀ ni kó lè bá a tuntun lọ́jọ́ tẹ́ ẹ máa wọ̀ ni kì í ṣe pé ẹ̀ ní padà wọ̀. Tí mo bá ti pè yín pé ó yá ẹ mú yẹ́lò jáde ẹ mú jáde ó lè dàárọ̀ lákì ní ó yẹ ẹ mú yẹ́lò jáde ẹ mú jáde ṣùgbọ́n lónìí bí mo ṣe ń sọ yìí ẹ tọ́jú ẹ̀ nítorí pé gbogbo ibi tí wọ́n bá ti rí tí wọ́n bá ti fẹ́ establish ìwà ọ̀daràn aṣọ yẹ́lò ni wọ́n mọ̀ sọ pé àwọn rí. Gbogbo ibi tí wọ́n bá ti fẹ́ ṣiṣẹ́ ọ̀daràn kódà wọ́n lè tẹ̀mí wọ́n ti tẹ̀ tán báyìí wọn àti ìlú ni wọ́n kọ Ọ̀yọ́ ń pè ọ́ sẹ́yìn míì wọ́n kọ Oríyọmí for governor wọ́n wà lọ fi dáràn. So ẹ̀yin èèyàn mi for now ẹ tọ́jú aṣọ yẹ́lò yín gbogbo aṣọ wa ẹ tọ́jú ẹ̀ for now. Àwa fẹ́ ṣe dáadáa àwọn fẹ́ jagun
àwa fẹ́ kó wá káràlú jáde kan ṣe tó tọ́, àwọn fẹ́ jagun, àwa ò ṣetán láti jagun. Bó kí ló fa wàhálà gan? Ṣé Oríyọmí is inconsequential? Oríyọmí ò lè dìbò wọlé. Oríyọmí is a noise maker. Oríyọmí ò jẹ́ nǹkan kan náà. Kí ló tẹ́ fi wá sílẹ̀? Kí ló tẹ́ pé gbogbo satellite yín wà wá lẹ́sẹ̀ tẹ̀ sí? Ẹ lè sùn lọ́sàn-án, ẹ lè sùn lóru nítorí Oríyọmí. Let the poor breathe. Àwa ni poor tó ń sọ yẹn náà. Àwa ọmọ aláìlẹ́ nìkan. Àwa tẹ́ ẹ̀ mọ ilé wa, tẹ́ ẹ̀ mọ̀ náà wa, tẹ́ ẹ̀ mọ ìyàwó, tẹ́ ẹ̀ mọ ọmọ, tẹ́ ẹ̀ tó sọ pé ọmọ àlè ni wá, àwa ni. Àbẹ́ẹ̀gẹ́tẹ̀, àwa tá a jọ nípínlẹ̀ Ọ̀yọ́ ni. Àwa tán bí bàbá wa nípínlẹ̀ Ọ̀yọ́, tán bí ìyá wa nípínlẹ̀ Ọ̀yọ́. Àwa tá a mọ̀, tá a jọ mọ́ra wa, àwa ni. Àwa ni. Àwa tá a gbé ìpínlẹ̀ Ọ̀yọ́, tá a ìsọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tá a ń gbé ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa ni. Àwa tá a ń ṣòwò nípínlẹ̀ Ọ̀yọ́, tó yẹ pé gbogbo ohun tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ṣe ó kàn wá, àwa ni. Àwa tí a bímọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa ni. Àwa tá a dálé iṣẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, àwa ni. Àwa tí wọn ò bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tá a ti lọ́pọ̀lọpọ̀ ọdún ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa ni náà. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Let the poor breathe. Ṣẹ́ra wa àti ẹ̀jà àti ẹ̀rẹ́dì láti jà rárá. Ó lè dọ̀la kán ní mo rà bọ́n fún yàn. Tó lè dọ̀la. Ẹ máa kọ́lẹ̀ o, kán ní Oríyọmí rà bọ́n fáwọn kan o. Oríyọmí ló rà bọ́n fún wọn o. Ìlówó aṣọ tẹ́ wọ̀ tó yẹ kí n á fún yín lọ́fẹ̀ẹ́. Ilẹ̀ rà fúnra yín. Níbo ní ìṣirò owó rà bọ́n? Ìmọ̀ bí ẹ ti ń tà. Ìmọ̀ àwọn tẹ́ mọ́ rà. So kẹ́ ẹ tó bà dúkìá mi jẹ́. Evidence yìí ẹ jẹ́ ó pé dáadáa. Ẹ lọ lé ẹjọ́ ni. Ẹ mọ́kàn. A ti rí ọwọ́ yín. Yes. A ti rọ́wọ́ yín. A ti rí ìwé tẹ́ kọ. A ti rí gbogbo ẹ̀. A ti mọ̀ tẹ́lẹ̀. Ẹ dẹ̀ ti ń carry it out. Fine. But let me tell you. Ìjẹ́ tá a jẹ wa sùn. Tá a bá jẹ létí kú bẹ́ẹ̀. Kàkàkà ní kan ní lẹ́nu. Bẹ́ẹ̀ ni. Mo lè kéré. Mo lè má jẹ nǹkan kan. Mo lè má ní nǹkan kan. Ẹ lè mọ̀ mí tán pé ìlówó lọ́wọ́. Ṣùgbọ́n ẹ mọ connection tí ń bẹ láàrin mi àtọlọ́run. Ẹ mètò tọ́lọ́run ní fún mi. Ẹ sì mètò tọ́lọ́run ní fún mi lára ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo ti jáde o. Eégún tó bá ti jáde kúrò láìwo. Mo ń contest o. I am not desperate, but I am determined. Let the people of Oyo State joy by their votes. Let the people of Oyo State judge by their votes. Forget about my personality. Forget about I don't have money. Forget about I don't have connections. All this cannot make someone a governor of a state. The only thing tó lè sọ ẹ̀dí gómìnà ìpínlẹ̀, òun náà ni pé tọ́lọ́run bá sọ ọ́ dà. Òun náà ni ó pàṣẹ fún àwọn tí ó dìbò tí wọ́n fi dìbò yẹn ẹni náà. Bí Ọlọ́run kò bá kọ́ ilé náà, àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n kàn sí lásán ni. You came with Gumi's matter, you are later exposed. You came with Sheria's matter, you are later exposed. Whatever you are bringing against Oriyomi Hamzat, Almighty God will expose you. And I will remain vindicated. Because I will never in my life once again, do anything in contrary to the will of God. I am not desperate. I will never be. But I am determined. I've already answered the call of my people. I've answered the clarion call. So nothing will stop me. Nothing will stop me. You cannot intimidate me. Yes. All this you are doing. Wo, kẹ́ ẹ ṣe kó mi máa bọ́ lójú mi báyìí. Kẹ́ ẹ rò pé ẹ ti win mi. Never say die. Gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sáré sọ́tún sósì láti gbẹ̀mí mi. Àwọn tẹ́ ẹ rán kán wá gbẹ̀mí mi. Mo ti gbọ́ àti mọ̀ bí wọ́n ṣe rìn. Àwọn tẹ́ ẹ rán kán wá gbẹ̀mí mi. Tẹ́ bá gbẹ̀mí mi tán. Tẹ́ ẹ ṣèjọba tẹ́ fẹ́ ṣe. Ṣé ẹ kù síbẹ̀? Babangida lọ́dún 8. Ó wà láyé lẹ́ni náà. Ó sì wà láyé lẹ́yìn tó kú ìjọba. Ààrẹ Ọbásanjọ́ lẹ́yìn tó kú ìjọba, ó sì wà láyé àrínà. Ọmọlólú lọ́yọ̀ gómìnà Ọ̀yọ́ State. A sì rí wọn kan tó jáde láyé. Gbogbo wọn, Jill forgot there is life after office. Àbí ẹ̀yin ò fẹ́ lo life after office ni. Ẹ ti ń láyé bọ̀ kẹ́ tó débẹ̀, ẹ kú bẹ́ẹ̀ lọ́jọ́ kan náà ni. I am not ready to fight anybody. Wallahi, I'm not ready to fight anybody, but I will not fold my hands. Kẹ́ ẹ fi pa mí, kẹ́ ẹ fi bà yé àwọn tó tẹ̀lé mi jẹ́. Ìwọ tó bá jẹ́ accord candidate, tó bá torí eléyìí sá padà, ọ̀tá lọ síwájú ni ẹ. Ìwọ tó bá jẹ́ accord follower, tó bá torí eléyìí sá padà, ọ̀bàyéjẹ́ ni ọ̀yẹ́ sára wa tẹ́lẹ̀, ọ̀tá lọ síwájú ni ẹ.
gbogbo schools tí wọ́n bá ti ní ẹ má ṣe meeting bí wọ́n ṣe ṣe ń jò ní ẹ bọ́ bòmí kẹ́ lọ ṣe meeting bẹ́ẹ̀. I keep wondering nígbà tá a fẹ́ ṣe declaration a gbọ́ pé a rí yín tẹ́ ẹ sọ pé ẹgbẹ́ yín o ẹgbẹ́ òṣèlú PDP ní yín o ẹnìkankan ò gbọ́dọ̀ gbé mọ́tò fún àkọ́ọ̀dù o kódà ẹ tún nà ká àlébù ẹ sọ̀rọ̀ sí mi direct pé ẹgbẹ́ àkọ́ọ̀dù ẹ gbọ́dọ̀ débẹ̀ o kí lẹ kó mọ́tò yín wá ṣe ń tọ́ta ṣe primary accord kí lẹ kó mọ́tò yín wá ṣe lẹ́bi mọ́tò di gbogbo bẹ̀ tẹ́ ẹ̀ dá àwọn ẹlẹ́gbẹ́ ìgbó débẹ̀ kí lẹ kó mọ́tò yín lọ síbẹ̀. àìdákẹ́kù àìwòsàn dànù. I may not have this opportunity to come out and for the outburst of this nature again, but I have to tell the whole world that irọ́ ti kúnlẹ̀ wọ́n ti ń gbé rọ́bọ̀. tẹ́nìkan bá sọ pé òun ralẹ̀ lọ́wọ́ Oríyọmí òun ò tí ì rílẹ̀ náà gbà ẹ sọ fún un tí ò bá ti rílẹ̀ gbà kó ká sanwó owó ilẹ̀ rẹ̀ fún padà. ẹni tó bá rílẹ̀ gbà tá a bá ti fún nílẹ̀ kó lọ lulẹ̀ ta fún un. ẹni tí ò bá rílẹ̀ gbà ká sanwó ilẹ̀ rẹ̀ fún padà. èmi èsì talẹ̀talẹ̀ nígbà àwọn gbà yín náà ni mo rò pé bó láṣẹ ṣe tá a fi stop gbígbà yìí. èmi kọ́ ni mo talẹ̀ fún yín èmi kọ́ ni mo mọ̀ gbà tẹ́ra lẹ̀ bọ̀ èmi ní mo ṣe kéèsì lẹ̀ lọ́sàn-án lóru torí ọmọ fọ́ mi nígbà tó pọ̀ jù náà mo ní ẹ jẹ́ kí n bá yín wálẹ̀ kan kẹ́ ẹ rà kẹ́ ẹ mọ̀ táwọn ò mọ̀ ń pa ẹ̀ wọ́n sì gbá wa náà ni wọ́n sì borí ilẹ̀ tá a ti rà tá a ti fún yín wọ́n sì clear rẹ̀ wọ́n gbogbo pílà wa and we are not ready to fight la ṣe ń wá bò mí fẹ́yìn tó bá kàn kẹ́ ẹ gbalẹ̀ yín. So the only thing anybody lè jáde sọ́npa Oríyọmí Hamzat kò jù bẹ́ẹ̀ lọ pé ilẹ̀ wa gbogbo yín láti ti bá sọ̀rọ̀ ta fún níbi ti bò mí pé ìgbàyàn rí ìyìn solówó ìyìn solòsì ìwọ̀n tí mo ní ó tó mi ìyìn sì gbé I have never lived large in my life ìwọ̀n bí mo ṣe mọ náà ni mo ṣe ń gbé. So tẹ́nìkan bá wá dé lónìí tó lè ní ràbọn fún yàn ń bí léèrè wípé ẹni tó ní mo ràbọn fún yìí tó ní mo mú mọ́dọ̀ yìí àwọn tàná ṣé wọ́n gbé wọ pa nítorí pé wọ́n rí lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ rí ká mú fọ́tò jáde. màá béèrè wípé àwọn tàná o ṣé wọ́n gbé wọ́n pa ọ́ nítorí pé wọ́n rẹ́ni lọ́dọ̀ ẹ̀ àbọ̀n rí lọ́dọ̀ ẹ̀ rí àbílẹ̀ mélòó wọ́n wó mọ́ àwọn tó tẹ̀lé ọ lórí ìgbà náà asámẹ́ni tó wà ní prison gbà yẹn tó yẹ pé ká lè lò wọ́n la fi lọ mú wọn jáde àdẹ̀mú wọn jáde a lò wọ́n tán àti dá wọn padà bẹ́ẹ̀ àmọ́ now and this man you are talking about tó bá darapọ̀ mórí yọmí sìn ó tó oṣù mélòó tó darapọ̀ mórí yọmí oṣù mélòó ló fi wà pẹ̀lú yín tá a fi dìbò tá a fi wọlé báwo máa ṣe ní mi ò mọ súrì nígbà tí èsì kórì mi gbálẹ̀ èmi èsè afọ́fúngbẹ̀mù èmi èsè apọ̀dà yẹn mo mọ súrì dáadáa mo mọ̀ dáadáa ṣùgbọ́n gbogbo gbà yẹn àìjọ sọ̀rọ̀ ojú ẹ̀ máa le ẹnu iṣẹ́ láti máa pàdé èmi ó wà lẹ́nu iṣẹ́ ní mọ̀ sọ̀rọ̀ ní mọ̀ pé ẹni tí ẹ dìbò fún ní lọ́dà jù láyé o òun náà wà lẹ́nu iṣẹ́ yóò mọ̀ pàrédì pé kán máa attack wa bá a ṣe ń sọ̀rọ̀ bàbá sì jáde tán attack wa àwọn náà wọ́n máa wà ń bẹ̀ àwọn náà wọ́n máa wà ń bẹ̀ bọ́ọ̀lù ni ọ̀pá wa yìí àwa yìí ọlọ́run ni ọ̀pá wa ń gàngàn náà ọlọ́run ni ọ̀pá wa ń gàngàn ó jọ yé wa nínú ọlọ́run ni ọ̀pá mi láwọn àyè kan tó yẹ mókè o nígbà náà so kí ni wá dé tí màá sọ pé mi ò mọ súrì àwọn tí mo mọ̀ gan pọ̀ nígbà náà torí pé òun ni mò ń rí sìn ni mo sì sọ pé mo mọ̀ so kí ni wá dé tẹ́wàá wá gidigbo tẹ́lẹ̀ mọ̀ ṣàyàn lágidigbo nítorí pé ọ̀rẹ́ dọ̀tá lónìí kí ni wá dé tẹ́mọ̀ dààmú tèmi pé mo ṣe jáde sẹ́sẹ̀ ni àbájọ ládéhùn pé èmi ò ní jáde láíláí àbájọ ládéhùn tẹ́ ti plan life mi pé kò gbọdọ̀ jù báyìí lọ ẹ̀yin èèyàn wa wọ́n ti pè mí ní pàǹtí àtàgídìgbò mo mọ bí lẹ́tà ti lọ pàǹtí mo mọ ẹni tó ní wọ́n pè mí mo dẹ̀ mọ tí wọ́n ti hún lẹ́dẹ̀ mi bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí n lọ kí n mọ̀ dẹjọ́ náà ó ṣeé ṣe kán má fi nílẹ̀ fún bí ọ̀sẹ̀ kan ṣùgbọ́n tí mo bá fi lọ pàǹtí tí ń dé níjọ́ náà gbogbo tí wọ́n bá ń sọ pátápátá nípa mi ọlọ́run tó lẹ́mí mi mo fi búra fún yín irọ́ ni gbogbo aburú tán bá sọ ń pa mi pátápátá irọ́ ni nítorí pé ọgbọ́n yẹn ni pé nígbà tí wọ́n bá gbéyàn lẹ̀ bíi ká fi ẹ̀sùn intimidation kan yàn ká fi ẹ̀sùn èwo tún níná ká fi bí ẹ̀sùn ká fi ẹ̀sùn threat kan yàn ká wá lọlé ẹ̀ ká lára rí nǹkan nígbà tó ń fúnra rẹ̀ ò lè attest pé lóòótọ́ la rí nǹkan kó wá padà di pé táà nínú pépà ní blackmail táà nínú pépà ní
what do I call it, robbery ní tá à ń rí nínú paper, tá à ń rí lórí social media ní robbery, ní tá à ń rí ní kidnapping, tí ó dẹ̀ sẹ́ni tí ó question irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Nobody to question it. Nobody to come out and question such accusation. Who will come out? Everybody. Ẹ̀rù bà everybody. Ẹ̀rù bà everybody. You are celebrating destruction. Ẹ̀rù bà everybody. And enter àfẹ̀sùn kan ò lè jáde mọ́. Kò lè bọ́ ta mọ́ enter àfẹ̀sùn kan. Láti pé ká yóò tiẹ̀ gbọ́ tẹnu ẹ̀. Ajátàbá pa bọ̀gún, orúkọ burúkú lákọ̀ọ́kọ́ sọ. Àwọn tí wọ́n wà láti ìmọ̀lẹ́ gan, ṣé wọ́n lè sọ nǹkan kan? Ṣé ní orílẹ̀-èdè tó ní ìlọsíwájú, ṣé ìfìyàjẹni nípa ìní ẹni afurasí fi máa jẹ́wọ́ ni? Báwo ni irú àwọn tí wọ́n ti mọ̀lé tí ayé ọ̀gbọ́ sáìdì wọn láì gbé lọ sílé ẹjọ́ tí ò dẹ̀ sí lọ́ọ̀yà tí ó yọjú for more than 48 hours? Something that does not supposed to be more than 24 hours for more than 48 hours. Tó ń lọ bí ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà. Nobody, they were not taken to court. Nobody said anything. Táàdé lọ wọlé wọn. Tẹ́ni ẹ̀dẹ̀ wà bí kan nísìn tí ò lè sọ̀rọ̀. Ṣé báwo lára àlù ṣe fẹ́ gbọ́ sáìdì ẹ̀ bóyá ó jàre àbọ̀jẹ̀bi? The letter you sent to me, I saw conspiracy. I keep wondering that when do I started conspire with anybody for anything? And I know where your conspiracy is going. I'm saying this to the whole world. Ìtì ẹ̀ bá rí orí yọmí tí mo bá lọ dá wọn lóhùn. I'm a law-abiding citizen. Police has never called me. They have never invited me and I will not show up. No, if anybody tell you that, it's a lie. I am not around now. If you see the background of where I am not in Ibadan. Neither I'm very close to Nigeria. But I'm outside the country. I may come back today, I may come back tomorrow. Tí mo bá dé, I will show up. Tí n bá ti dé, tọ́jọ́ yẹn fi pé màá padà wá show up lọ́jọ́ tọ́jọ́ yẹn bá pé I am coming. But when I get to you, fear God. Be just. Fear God and be just. Think of yesterday that you are not in this position. And think of tomorrow that you will leave that position. When I get to you, I may not have the power. But I'm saying this before I even visit your office. When I get to your office, do it right. Don't try to put me somewhere and you will be giving the whole world another narrations that I will not have the opportunity of coming out and say my side of the story. This is injustice. It is injustice whereby we keep somebody allegedly, the suspect. You keep a suspect without taking him to court, and you started destroying his or her property. You started you started creating stories about the person. You started addressing press about the person. Say, it is not fear. Fear God. Fear God. We are coming with fear of Almighty God. We are not coming for any religion. We are not coming for any tribe. We are not coming for any particular personality. We are coming with the fear of God. We are coming with the fear of God. We are not desperate. If people vote for us, we will get there. We will govern the state and we will do well. That has been in our mind from the beginning of this movement. This is movement. It's beyond political party. We saw your handwriting on the wall during the primary. God is bigger than everybody. He put every one of us where we are today. And he has planned of where he's taking us to. Forget about the power you have. God is most powerful, omnipotent. He's the most powerful. He has the power. I can use it anyhow. You remember how he killed Abacha? Heaven does not fall. Ẹni tí Abacha ti forúkọ ẹ̀ sí list pé òun ó pa lọ́jọ́ tó yẹ kó pa l'Abacha kú, ẹni ẹ ló padà jẹ ààrẹ orílẹ̀-èdè, head of state nígbà tí Abacha kú tán. Ẹ má máa gbàgbé Ọlọ́run. You are getting carried away too much. Forget. Gbogbo tó bá wù yín ẹ ṣe lónìí. Ìwà tó bá wù yín ẹ wù. Aṣọ tó wọ̀ yín ẹ wò. Ẹ bá yín jẹ bó ṣe wù yín. Ẹ sẹ́ni tó nílé dẹ́ntí òní mọ́. You have the power. Ẹ sọ lówó dolo sí. You have the power. Ẹ bá àwọn èèyàn lórúkọ jẹ́. Ẹ sẹ́ni tó wù yín. Ẹ̀rù ọba mi. Ẹ̀rù ọba mi. Ó yẹ kẹ́ rántí mi lánàá. Kẹ́ mọ irú èèyàn torí yọ mí jẹ́. Ẹ̀yin náà gbé ti yín dénú. You are welcome. Bọ̀pẹ́ ilé mi padà. No. Ẹ wo gbogbo aráàlú kan dìbò fún mi. I don't care. Gbogbo wọn kan má dìbò fún mi. I don't care. I have nothing to lose. Ìtàn ti sọ pé mo jáde báyìí mo dá wọn lóhùn.
ìtàn ti sọ ó ti wà kíkọ́lẹ̀ báyìí pé wọ́n pe Oríyọmí down. Tẹ́ ẹ bá dìbò fún Oríyọmí tó wọlé tó ṣe dáadáa, ìtàn ti wà ń bẹ̀. Tí ẹ bá kọ̀ tẹ́ ẹ dìbò fún Oríyọmí tó padà wọlé, ìtàn ti wà ń bẹ̀, ọmọ rẹ̀ ó bá lọ́la. Ẹnu mi gbọ́rọ̀ láti máa sọ̀rọ̀ bó bá ṣe wulẹ̀ kórí, because when you called me, I answer you. When you asked me to come and serve you, I presented myself before you, and I humbled myself before you that I am here, I am ready to serve you.